Atiku fẹ́ kó ẹlẹ́rìí ọgọ́rùn-ún wá sí kóòtù. Òǹdíje dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP Alhaji Atiku Abubakar ti rọ ilé-ẹjọ́ tó ń gbọ́ àwọn ẹ̀sùn tó jẹyọ lórí ìbò ààrẹ tó wáyé nínú oṣù kejì ọdún yìí pé kí wọ́n gba òun láàyè láti fi ẹlẹ́rìí ọgọ́rùn-ún míì kún ti tẹ́lẹ̀ kẹjọ́ náà lè lẹ́sẹ̀ nílẹ̀ dáadáa bí ìgbẹ́jọ́ ọ̀hún bá ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Lórí ìgbésẹ̀ tí Alhaji Atiku gbé yìí, àjọ elétò ìdìbò ilẹ̀ yìí Independent National Electoral Commission INEC náà ti rọ ilé-ẹjọ́ ọ̀hún pé kí wọ́n gba àwọn pàápàá láàyè káwọn náà fi ẹlẹ́rìí 22 kún tàwọn náà. Bákan náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn sípò ọ̀hún tún ní kí wọ́n fààyè gba òun náà pàápàá láti mú ẹlẹ́rìí 39 kún ti tẹ́lẹ̀, nígbàtí ẹgbẹ́ APC sọ pé ẹlẹ́rìí 25 làwọn yóò fi kún àwọn tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ báyìí. Nínú ọ̀rọ̀ lọ́ọ̀yà Atiku, amòfin àgbà Chris Uche ló ti sọ pé òfin sì fààyè ọ̀sẹ̀ 7 sílẹ̀ fáwọn láti ṣàwárí àwọn ẹlẹ́rìí gbogbo táwọn nílò lórí ẹjọ́ náà, ṣùgbọ́n nítorí pé ojú ẹjọ́ ọ̀hún ti ń fojú hàn kedere báyìí kò gbọ́dọ̀ gba àwọn ju ọ̀sẹ̀ 3 péré lọ mọ́ láti pe gbogbo ẹlẹ́rìí yòówù táwọn nílò pátá wá sílé ẹjọ́ ọ̀hún. Lẹ́yìn gbogbo atótónu àwọn agbẹjọ́rò tó wà nílé ẹjọ́ náà, ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2023 yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.